Ẹ káàbọ̀ sórí TikTok page mi. Ìgbà àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ̀rọ̀ lélẹ̀. Mo ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí TikTok yìí ni, so ẹ jẹ́ kí n ṣe introduction ara mi. Orúkọ tèmi ni Ọpẹ́yẹmí Onítàn. Ẹ káàbọ̀ sórí TikTok mi. Ẹ̀yin tèmi, mo rí i pé a ti súnmọ́ weekend. Mo á wò wípé bá ṣe ń súnmọ́ weekend yẹn, ó ṣeé ṣe kí a ní fíìmù tí a fẹ́ wò. Mo á fẹ́ sọ fíìmù méjì kan fún yín, kì í ṣe pé mo máa sọ fún yín bẹ́yẹn, but mo máa sọ fún yín pé wọ́n dá oyè yín. Alákọ̀ọ́kọ́ title ẹ̀ jẹ́ Ọ̀lẹ by Regina Chukwu. Regina Chukwu kì í ṣe ọmọ Yorùbá, àmọ́ ó jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn. Very hardworking woman. And also ìkejì jẹ́ Chef Tolu. Eléyìí tó jẹ́ by Irewole Olaniyan, I guess. Ó dà pé mo gba surname ẹ̀. Yes. Fíìmù àwọn méjèèjì yẹn mo mú wá torí pé wọ́n fẹ́ fi ara pẹ́ra wọn, wọ́n fẹ́ jọra wọn. Àmọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ti Regina Chukwu. Ti Regina Chukwu jẹ́ fíìmù tó jẹ́ wípé ìyàwó tó jẹ́ pé ọ̀lẹ ni, kò fẹ́ ṣiṣẹ́. Mi ò ní fẹ́ sọ fíìmù yẹn fún yín rẹpẹtẹ torí wípé ẹ lè má fẹ́ wò tí n bá ti sọ fún yín lóní rẹpẹtẹ jù. Bẹ́ẹ̀ yẹn dẹ̀ rèé, kì í ṣe wípé mo fi ràn wọ́n lọ́wọ́. Ẹ ní láti lọ wo lórí YouTube channel wọn. Ìyẹn kọ tẹ Regina Chukwu TV sí orí fóònù, ẹ máa rí lórí YouTube ẹ̀. So yes, Regina Chukwu jẹ́ ìyàwó létí kò fẹ́ràn láti ṣiṣẹ́. Wọ́n ṣàsọ fún everybody pé this woman is very lazy. This woman is very lazy. Ọkọ ẹ̀ náà dẹ̀ rí wọn pé kí ló dé tí o ò ṣiṣẹ́? Àwọn ọ̀rẹ́ mi, ìyàwó wọn máa ń ràn wọ́n lọ. Kí ló ṣe tiẹ̀ tí o fẹ́ ṣe? Ẹ wo ẹni tí ó bá gbọ́ tẹnu ẹ̀ gà ló máa ní ẹ̀gà ń pa àtó. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ọkọ ẹ̀, ojú ọkọ padà já torí wípé ó ń wò pé ọ̀lẹ ló ní ìyàwó òun. Nǹkan tí ojú ọkọ padà rí, ẹ̀yẹn lọ wo inú fíìmù yẹn. Lápá kejì náà dẹ̀ rèé ti Irewole Olaniyan ti Chef Tolu. Ti Chef Tolu yẹn ọ̀rọ̀ ọkọ ẹ̀ kò yé mi. Ìyàwó tó fẹ́ ṣiṣẹ́ lélẹ́yìí. Ṣé rí pé word and opposite ni. Ti ọ̀lẹ yẹn ti Regina Chukwu, ìyàwó yẹn ò fẹ́ ṣiṣẹ́. Ṣé wá rí ti Chef Tolu, lápọ̀dọ̀ Chef Tolu. Chef Tolu fẹ́ ṣiṣẹ́, àmọ́ ọkọ wọn ní rárá. Irú ọkọ wo lọkọ eléyìí tó jẹ́ wípé ìyàwó wà eager láti ran ọkọ lọ́wọ́ láti ṣiṣẹ́? Kí ni nǹkan tó wà ní ẹ̀yìn ẹ̀ tí ọkọ fi ń sọ pé ìyàwó wọn gbọ́dọ̀ ṣiṣẹ́? Nígbà tí mo kọ́kọ́ wo fíìmù yẹn, mo kọ́ wò pé ọkọ yẹn ṣògùn owó ni. Sunday sọ pé ìyàwó gbọ́dọ̀ lówó lákàntì torí kò ń fẹ́ rí owó lákàntì ìyàwó ẹ̀. Kò ń fẹ́ rí owó ní àkáǹtì ìyàwó ẹ̀. Kí ló lè fà á? Mo ṣáà wò pé jẹ́ n farabalẹ̀ kí n wo tán. Tẹ́yin náà bá fẹ́ mọ nǹkan tó fà á, ẹ lọ wò. So fíìmù yìí méjèèjì tí mo fẹ́ recommend fún yín lópin ọ̀sẹ̀ yìí, kẹ́ fi wò, kẹ́ fi dárayá. Ẹ̀yin tẹ́ bá ti wò, ẹ má bà kíní jẹ́ fún wọn nínú comment section. Ṣó ti yé yín? Ẹ̀yin ẹ kọ comment pé fíìmù yẹn dùn gan. Eléyìí ni ó á jẹ́ wípé àfihàn àwọn méjèèjì lọ́wọ́. So nínú Ọ̀lẹ, ìyàwó létí ò fẹ́ ṣiṣẹ́ yẹn by Regina Chukwu. Mo máa kọ sójú screen. Ọ̀lẹ by Regina Chukwu. And also Chef Tolu, ìyàwó lé tó fẹ́ ṣiṣẹ́ yẹn by Chef Tolu by Irewole Olaniyan. So ẹ lọ wo méjèèjì. Èmi ni tí yín tó tọ́ Ọpẹ́yẹmí. Ìgbà àkọ́kọ́ mi lélẹ́yìí, ó sì ń ṣe bákan bákan lára mi. Kò tí ì mọ́ra. Ẹ ṣé púpọ̀. Màá tún máa rí yín lórí fídíò mi tó ń bọ̀. Ó dàbọ̀.